ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV náà ni a ti ń kí n káàbọ̀ àkú dédé àsìkò yìí àsìkò bí ojú ọjọ́ ṣe rí gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá náà ni láti máa mú fọ́nrán fídíò wa fún ìgbádùn yín ní ọlọ́kanòjọ̀kan àti ti dé lónìí náà nìyẹn láti mú fọ́nrán fídíò wa fún ìgbádùn yín fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí òun náà ni ìfọ̀rọ̀wérọ̀ tí olóyè Kọ́lá Olótù tí wọ́n ṣe pẹ̀lú alàgbà Sunday Igboho tí ẹ ò bá gbàgbé nípa àwọn rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní agbègbè Ọ̀yọ́ tí ó mú kí alàgbà Sunday Igboho láti lọ fún àwọn Fúlàní tí wọ́n wà ní agbègbè náà ní ọjọ́ méje wípé kí wọ́n fi ilẹ̀ Yorùbá sílẹ̀ wípé nǹkan tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá ó ti tó torí pé láti bí ọdún tó ti kọjá ni a ti ń gbọ́ ìròyìn nípa àwọn bòròró tí a ń pè ní Fúlàní nípa bí wọ́n ṣe ń jí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gbé tí wọ́n á sì gba owó tabua lọ́wọ́ wọn láti lè jẹ́ kí wọ́n fi wọ́n sílẹ̀ ìmí ìpapà wọn tẹ̀ máa gba owó àmọ́ wọn ò ní fi wọ́n sílẹ̀ débi pé ṣe ni wọ́n máa pa àwọn ẹni ẹlẹ́ni eléyìí ló mú káwọn ará agbègbè náà kí wọ́n lọ kí bá olóyè Sunday Igboho wípé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n wá gba àwọn sílẹ̀ lọ́wọ́ àwọn bòròró yìí tí alàgbà Sunday Igboho tí wọ́n sì ṣe àbẹ̀wò sí ibẹ̀ débi pé wọ́n lọ síbẹ̀ láti lọ fún sẹ́ríkì ibẹ̀ ní ọjọ́ méje nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú sẹ́ríkì ibẹ̀ a rí itú tí àwọn bòròró yìí tí wọ́n pa fún alàgbà Sunday Igboho nípa bí wọ́n ṣe yìnbọn sí wọn débi pé Ọlọ́run sì fún olóyè Sunday Igboho ṣe nípa bí wọ́n ṣe gba àwọn ìbọn lọ́wọ́ àwọn bòròró yìí gẹ́gẹ́ bí a tún wá ṣe mọ̀ ní wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà Ṣèyí Mákindé sọ wípé kò sí ẹnikẹ́ni tó lè dúnkòkò mọ́ àwọn bòròró nígbà tí ń ṣe pé wọ́n gba àṣẹ ní ọwọ́ ìjọba àti pé ìjọba gan ò fi àyè gba irú ìwà bẹ́ẹ̀ àmọ́ olóyè Sunday Igboho ṣàsọ wípé àwọn dúró lórí ọjọ́ méje tí àwọn fún àwọn bòròró láti fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ìyẹn ní ọjọ́ èní tó jẹ́ ọjọ́ Jímọ̀ gbogbo ọwọ́ ti wà ní abẹ́ wípé kí nìkan tí yóò fẹ́ ṣẹlẹ̀ ní òní eléyìí ló fa ìfọ̀rọ̀wérọ̀ tí olóyè Kọ́lá Olótù tí wọ́n ṣe pẹ̀lú alàgbà Sunday Igboho nípa bí alàgbà Sunday Igboho bí wọ́n ṣe ṣe àlàyé àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí nípa bí wọ́n ṣe lọ ja ogun ní Ondo bí Èkìtì nígbà ààrẹ orílẹ̀-èdè àná ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ṣàlàyé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ níbẹ̀ àti bí ogun Mọdákẹ́kẹ́ bí ó ṣe wáyé ẹ má yẹ kí n gbà ní àkókò púpọ̀ torí pé mo mọ̀ pé ẹ ti ṣetán láti gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV mo bẹ̀ yín mo rọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa tẹ́ bá subscribe sí channel wa tẹ́ bá wa click lórí bell notification icon eléyìí máa jẹ́ kẹ́ mọ ìgbà àti àkókò tí à ń gbé fún fídíò jáde ní ọlọ́kanòjọ̀kan ẹ jẹ́ kí n máa fi èyí dágbére fún yín náà gẹ́gẹ́ bí mo ṣe máa sọ wípé nǹkan ò ní ṣe mí nǹkan ò ní ṣe ẹ̀yin náà ẹ̀yin lèmi ò máa bá èmi náà lẹ́ máa dé láṣẹ Ọlọ́run bá mi Elédùmarè I just want to thank you very much God bless you bye bye. Hello sir. Ta ni mò ń bá sọ̀rọ̀ yìí? Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ Sunday Igboho. Jẹ́ káwọn èèyàn tún mọ̀ lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Sunday Igboho. Ẹbí ó ní àti mú ọ ni. Ọlọ́run jẹ́. Mo rí ọ nílé rẹ̀ ọ̀ ń gbá tébù tẹ́níìsì nínú ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ó sì gbé jáde lórí Fésibúùkù. Bẹ́ẹ̀ ni bàbá. Mo wọlé rẹ lálẹ́ àná àwọn ẹrú ikú ti pọ̀ lápọ̀jù. Bẹ́ẹ̀ ni bàbá. Ntọ́ fi sẹ́nu lọ́rọ̀ yẹn gà. Sunday àwọn ẹrú ikú tó fi sẹ́nu lọ́rọ̀ lọ́tún lọ́sì yẹn gà. Agbára ń pọ̀ jù. Bọ́ọ̀lù ọ̀la ó ṣe rí Sunday. Ọ̀la da ẹ̀gbọ́n mi. Ọlọ́mọ ló ti mẹ́tọ̀ mọ́jọ́. Ọlọ́mọ ní jímọ̀. Sẹ́rí gbogbo ká tó ń ṣẹlẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo Yorùbá ni kì í sọ̀rọ̀ Sunday Igboho. Kì í sọ̀rọ̀ Sunday Igboho. Ọkọ jẹ́ ẹni tí Fúlàní ó jí gbé ìfigbéra mi ga. Ọkọ jẹ́ ẹni tí Fúlàní lè jí gbé. Bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi ń sọ mo ti kọjá ẹni tí Fúlàní ó dá lọ́nà. Fúlàní ò lè dá ọ lọ́nà. Wọn ò tí ì bí 1 million Fúlàní ọ̀dà. Kábíyèsí Olódùmarè. Ilẹ̀ lọ́mọ tí Fúlàní ó jí gbé torí mi lọ́mọ Nàìjíríà. Sunday o ọlọ́ọ̀dá ìbọn ọwọ́ lásán ló fi gbà mọ́ ìbọn tí wọ́n dàbọ̀ tí ẹnìkan kọjú ẹ̀sìn ọlọ́dọ̀ Fúlàní tó lọ fún wọn ni nígbà tó ń já ọba àwọn wọn ni àwọn ọmọ rẹ̀ wá dojú ìbọn kọ́ wọ́n ń tàbọn ìbọn gbọ̀n dálẹ̀ ó sì lé wọn lọ ọlọ́ fọwọ́ gbà kí ló dè má yàtọ̀ kí ló gbójúlé tó fi lọ́wọ́. àtàsí àwọn àgbàlagbà tí ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá náà ni kò sí ẹ̀gẹ́ ń bẹ̀. ọwọ́ lásán lọmọ fi gbà mọ́ lọ́wọ́ wọn. kábíyèsí bàbá. ọ̀la wọn lágbára díẹ̀ o. lágbára ọlọ́kọ̀ ní lágbára bàbá kò ní lágbára mọ́ gbogbo ọmọ Yorùbá yóò lágbára mọ́ àwọn Fúlàní tí ń pa Yorùbá ni kò ní lágbára mọ́ wa. Ògúnmúkú aya rẹ̀ mọ̀ràn Sunday ọmọ sọ wípé ó fáwọn Fúlàní ní iye ọjọ́ báyìí tí wọ́n kú lórí ilẹ̀ bàbá rẹ̀. kí ló ṣe ọ́ kí ló rí tó o fi gbẹ́gbẹ́sẹ̀ náà máa kà á lé ní èjì àwọn gbogbo ayé ní ń gbọ́ báyìí gbogbo àgbálá ayé ní ń gbọ́. ẹ ṣe mo dúpẹ́ sá ohun tí mo rí ni pé èkíní baálẹ̀ kejì
wọn bá fọ́ oníràdàràdà ni ó dà. Yorùbá dẹ̀ ní jẹ́jẹ́ mọ́jókòó mi kì í jẹ̀bi ẹjọ́ n ò tí ì bí babalá baba Yorùbá kẹta kọ́kọ́ rí sí Kano tàbí Kaduna. Gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ àwọn bàbá wa ẹ̀gbọ́n wa tí wọ́n ń bẹ ní ilẹ̀ Fúlàní ní ọ̀dọ̀ tiwọn lọ́hùn. Tí wọ́n bá gba ọmọ Fúlàní kan létí lásán wọ́n bẹ orí wọn ni. Dèpòdépò pọ̀ wọn fẹ́ kidnap wọn àbáwọn pé kí wọ́n mọ̀ lọ sóko wọn tàbí kí wọ́n mọ̀ lọ sẹ́nu tàbí kí wọ́n fẹ́ mọ jí wọn gbé. Agbára wo làwọn wá ní ẹ̀yin náà wò ó. Igbó ọ̀rà yìí ọmọ igbó ọ̀rà lọ́kọ olóyún igbó ọwá sílùú bàbá rẹ̀ fọ́dún igbó ọ̀rà náà àwọn Fúlàní ti pa. Ìjọba ní ká mọ retí èsì ẹni tó pa ọkọ olóyún àwọn mú jáde láti bí ọdún kan ní ìṣe àgbọ̀n kankan. Àgbọ̀n kankan lórí ikú ọkọ olóyún. Ikú rẹ̀ ọ̀pọ̀dún kan lóṣù yìí náà ní ọ̀pọ̀dún kan. Dr. Aborode Eba. Ó kàwé ó gboyè ó tún wá gba PhD ó wá lọ ìlú òyìnbó ó lọ ṣiṣẹ́ ń bẹ̀ fúnra rẹ̀ fún bí 20 ọdún. Eba. Ó wá kówó dé ó dèlù bàbá rẹ̀ ń gàngàn ó dá oko rẹ̀ rẹpẹtẹ ó dáko àgbàdo ó dáko oṣù ó dáko gbogbo ẹ̀ ó gba àwọn èèyàn síbẹ̀ bí ọgọ́rùn-ún mẹ́ta èèyàn. Mò ń gbọ́. Tí ń sanwó fún. Wọ́n wá jẹ oko rẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ wá lọ fi àwọn èèyàn sì bẹ̀rù àwọn ìjọba ọ̀bẹ̀rù Ọlọ́run pàwọn náà bímọ. Wọ́n wá lọ fi ẹjọ́ sùn fún Sẹ́ríkì Fúlàní pé àwọn ọmọ rẹ̀ kó màálù jẹ gbogbo oko òun. Wọ́n sì mú Dr. Aborode wọ́n dé mọ́gi Fúlàní sì bẹ́pa. Ẹnìkan kan sọ̀rọ̀ ìjọba ò sí nǹkankan ààrẹ nìkan kan wọ̀n mẹ́nìkan kan lórí ẹ̀. Ṣé lóòótọ́ wọ́n gba 2 million lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ tí wọn ò sì tó padà. Nígbà tí wọ́n pátá wọ́n tún gbowó wọ́n tó gbòkú ẹ̀lẹ̀ fún wọn nǹkan kan ṣẹlẹ̀. Wọ́n wá tún ṣe yẹn tán aláàjà tó mú owó ọmọ mẹ́kọ́ ọ̀dà ilé epo lẹ̀ sí igbó ọ̀rà rẹpẹtẹ wọ́n sì Fúlàní sì lọ bẹ̀ wọ́n fẹ́ gbé ọ̀sẹ̀ gidi pẹ̀lú wọn sì pa. Àìmọye bẹ́ẹ̀ ni wọ́n ti pa nígbà tí wọ́n fẹ́ ti pa pàmbárí ọmọ ọba ìlú gẹ́gẹ́ tó fokó òdì ẹ̀ bí Fúlàní ti gbé gẹ́gẹ́ fúnra ẹ̀ Fúlàní ti gbé. Wọ́n wá pé ọba gàngàn pé kó lọ mú 10 million wá ó wá bẹ̀bẹ̀ sí 4 million ó kó 4 million fún Sẹ́ríkì Fúlàní gàngàn Sẹ́ríkì wá lọ gbé ọmọ ọba wá fúnra ara ẹ̀ sọ ẹ kó rí bẹ́ẹ̀. Sẹ́ríkì tó lọ bá òun. Sẹ́ríkì tó lọ gba owó tó lọ gbé ọmọ ọba gàngàn wá òun ní ń gba ransom òun ní mọ́gàjì gbogbo Fúlàní pátápátá. Tẹ́ bá wá fẹ́ lọ àbá Sẹ́ríkì ẹ̀ kẹsàn-án kipọ̀t mẹ́ta kẹ́ tó dọ́dọ̀ ẹ̀ n ò bí ọmọ Yorùbá kẹ́ tí ó kù fi lọ́dọ̀ ẹ̀ bá n ò bí dà. Lọ́dọ̀ Sẹ́ríkì. Nítorí lágbára dé. Agbára tí Sẹ́ríkì ń lò ń bẹ̀ yẹn àwọn ọba wọn ò ní làtà ẹ̀ tí ìkẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ lè ṣẹlẹ̀. Kábíyèsí Olódùmarè. Bí wọ́n táwọn ìyá wa bá ń toko bọ̀ wọ́n dá wọn lọ́nà wọ́n mọ̀ sọ pé àbò tiẹ̀ dà wọ́n sì mọ̀ bá wọn sùn tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Èyí tó bá ṣagídí wọ́n pa á. Tí ẹnìkan kan ò rí nǹkan kan ṣe sí. A sì bẹ̀rù Ọlọ́run. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo Yorùbá wa àwa ṣetán aláfẹ́ pọ̀yà lórí ilẹ̀ bàbá wa àwọn kan wá ń sọ pé ní right ẹni tó bá ti dísìlù kan ṣé ẹ̀yin lẹ̀ ń rẹ́ àwọn Fúlàní yẹn sẹ́kọ̀ọ́ ọmọ tí wọ́n tó ń ṣe ni. Òní jẹ́jẹ́ rẹ ló jókòó ó ní alága fẹ̀yìntì ìlú kan. Alága mi lọ́kọ̀ ni wọ́n sunkún bá mi pé nǹkan báyìí ṣẹlẹ̀. Ó ní wọn ò tiẹ̀ gbọ́ pọ̀lọpọ̀ ẹ̀ ó ní wọ́n bá wá pa wọ́n ka gbogbo ẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ni ó wá jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ torí oríjìnà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mi oríjìnà gidi. Kò sí nǹkan kan tí mo fẹ́ gbà ń bẹ àwọn kan gbé bóyá ń wó kọ Ọlọ́run ti fún mi lóko mi ti pẹ́ kí n sì mo sẹ̀ ń wó kọ wọ́n ní bóyá ń wówó mo ní owó lọ́wọ́ ìfi gbéra mi ga. Bẹ́ẹ̀ bá tiẹ̀ dá sí rẹ̀. Wọ́n fẹ́ kí ìjọba kọ́ fẹ́ súnmọ́ ìjọba kí ìjọba ó ṣe tòun èmi Àdìsá ọmọ Aládìkún ọdún mẹ́jọ ni gọ́ọ̀nà Ajímọ̀bí kọ́nà ọ̀fọ̀rún kẹ́ ló lò ìjọba ìsúnmọ́dọ̀ ẹ̀ rárá. Ẹ ń bá débù gbé rẹ tó bá débù jókòó rẹ tó bá lò lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ mo ní ìwé lọ́dọ̀ ìjọba ni ńgbà tó ń súnmọ́ mi tó ń mọ̀ mí tó bá súnmọ́ wọn pé tiẹ̀ nídìí kọ́bọ̀ lọ́dọ̀ ìjọba gangan. Àlàáfíà àwọn èèyàn mi nílẹ̀ Yorùbá lèmi fẹ́. Gbogbo ẹnikẹ́ni tí máa wá ń bẹ ń pò tọ́lọ́wọ̀n ní fún gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ní òmìnira òun ò ní jẹ́ ká lálàáfíà Ọlọ́run pa wọn rẹ ni. Àmín. Ọmọ Òkè Ògùn ni mí nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí nílùú gbogbo Olúwa ní Bàràpá ní gbogbo èmi ní Igbóọrà Ìgbòho Kìsì Ṣakí Làlátẹ̀ nǹkan ìgangan ní àsìkò ooru báyìí àmọ́ tẹni síwájú ìta ẹlòmíì aago 2 àárọ̀ ni ó tó jí tí nǹkan kan ò ní ṣe. Bẹ́ẹ̀ni. Tá a bá ń lọ sóko
ìgbà mi àmọ́ bọ̀ látòkó lágbo kóoru ẹnìkan kò ní pé mo láti bọ̀ àfitẹ́ yẹn bá ń ké tẹ́lẹ̀ eku ẹmọ bá ń sá jáde tó kété bá ń kọjá lọ lókù tẹ́yẹ̀ bá dẹ́rọ ẹ̀wò ní ìsìn fúlàní ó jí gbé tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ owó lọ́wọ́ ẹ̀ tí ọba rí wọ́n pa bẹ́ẹ̀ bá sùn síwájú ilé rẹ̀ ní ìsìn gbà wọ́n jí gbé ńgbà lé mọ́ ni kí ló dé tó erí bẹ́ẹ̀ ẹ̀sìn lẹ́yìn ń ṣe ààbò fún wa ẹ̀ ń ṣààbò fún wa ṣé báwa tí wọ́n ń jí gbé tí wọ́n ń pa yìí ṣé báwa náà lẹ́lẹ́ ń ṣèjọba lé lórí afẹ́kíjọba owó kíjọba kan ronú sàárín yẹn àfi ọlọ́run bẹ ìjọba kan ronú sàárín yẹn. ọ̀dà Sunday mọ̀ ń bọ̀ náà òní níbi tí wọ́n bá ti tí èèrà bá ti ta ọ́n pẹ́ onílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀ sọ̀rọ̀ ẹ kí ni ìtumọ̀ ń tó wíhùn onílẹ̀ ọ̀ sọ ni pé nígbà tí wọ́n ń dúnkokò mọ́ mi lọ́tún wọ́n ń dúnkokò mọ́ mi lọ́sì pé ohun tí mò ń ṣe yẹn o ẹ̀mí lágbára ẹ̀ àwọn ó gbé mi ńlẹ̀ àwọn pa mí àwọn ó ṣe gbá mọ́dẹ̀ ń sọ fún wọn pé èmi ò sọ fún wọn nípa mi o ṣùgbọ́n onílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀ sọ̀rọ̀ nǹkan yan nǹkan yan mo fọlọ́ tó lẹ́mìí mi. ọ̀dà jẹ́sẹ̀ báyìí Sunday apá kìíní nínú ìfọ̀rọ̀wérọ̀ wa lónìí náà ni má ti jáde o má ti lọ bìkan ìmọ̀ bí o ti ń sọ̀rọ̀ nínú ọkọ̀ ní bọ́nà tọ̀ ni ẹni tí mo fẹ́ ṣe ni wípé apá kejì rẹ̀ mo fẹ́ kọ́ wá sọ̀rírí ayé rẹ̀ fún wa nípa ogun jíjà ọ sọ àwọn ọ̀rọ̀ kan fún mi nípa ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ àwọn tó ṣẹlẹ̀ ńgbà náà gbogbo bó ṣe jagun àti experience tó níjọ́ Ládọjà tí bàbá olóyè Ládọjà ti ń lọ sí Àkúrẹ́ tí a fẹ́ lọ gba fúláàgì mo fẹ́ kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mo fẹ́ bi ọ́ láàárọ̀ yìí àwọn ogun ńláńláńláńlá tó ti jà tó fojú fínà rẹ̀ bá ń já díẹ̀ wọlé ná níjọ́ tẹ̀ ń lọ Àkúrẹ́ kí ló ṣẹlẹ̀ níjọ́ tẹ̀ fẹ́ lọ gba fúláàgì. ọjọ́ tí a lọ sí Àkúrẹ́ kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí bàbá mi Adéwọlé wúrà sídìí Ládọjà kọ́lọ́n jẹ́ mi rè ogun. Amina. mo wá sọ fún bàbá mi pé ibi tá à ń lọ yìí o ohun tí mò ń rí ni pé Ọlọ́run rápẹrẹ. mo rí àwọn àpẹẹrẹ kan tó dẹ̀ léwu gidi. àpẹẹrẹ nìkan kọ́ o ti ṣèwádìí àwọn ẹ̀yà mi ti fún ọ lọ́wọ́ lójú oorun Sunday tí ò lè dá dúró. bàbá mi wá ń sọ fún mi pé Excellency wá ń sọ fún mi pé President Ọbásanjọ́ ló ní ká wá níbi tá a sì ń lọ yìí President wà ń bẹ̀ nǹkan kò lè ṣe wá wọn kàn ò lè ta wá ẹnì kan sì lè fà á lásọ. mo ní bàbá mi mọ ní ẹni tó wẹjú ẹrù ń bà. àwọn ìgbésẹ̀ táwọn tí wọ́n ní ká wá ìfẹ́ gbé ìgbésẹ̀ pé wọn ò nífẹ̀ẹ́ wa ni wọ́n dẹ̀ fẹ́ ṣe jàmbá fún wa ni. bàbá mi ní kí n fọkàn balẹ̀ kí n já lọ. pé kò sí ní tí ó ṣẹlẹ̀. kò sí ní tí ó ṣẹlẹ̀ kò burú a dẹ̀ fi ọkàn Ọlọ́run àfi gbéra. ìgbà tá a fi pé adé ìwòrò ewu ti ń sọ wọ́n ti búlọ́ọ̀kì gbogbo ọ̀nà fún àwọn òrò. bẹ́ẹ̀ ni ó sọ̀kalẹ̀ nínú mọ́tò ní wòrò odò ọ̀wá ni wọ́n máa kó táyà. àlùbáríkà Ọlọ́run àtàdótì Ọlọ́run akọjá bẹ̀ láì léwu. kẹ́ ẹ kó gbogbo táyà kó lójú ọ̀nà. bẹ́ẹ̀ ni àwa dé Àkúrẹ́ ètò ń lọ lọ́wọ́. wọ́n ní ká ẹ tó wà Àkúrẹ́ náà ó kù ní Àkúrẹ́ wọ́n tún dá wa lọ́nà. Ọlọ́run tó sáàbò fún wa akọjá mẹ́ láì léwu. gbàtà wá dé Àkúrẹ́ yẹn gbogbo àwọn tí nǹkan lọ lọ́wọ́ ọ̀gá olúwa mi nìkan ló wọ torí olúwa mi mọ́mọ́ pé Ládọjà ẹni tó bá dúró ti ni lẹ́yìn nígbàgbọ́ nú ẹ̀ bàbá ọ̀dàlẹ̀ mi rí ohun tí bá dẹ̀ fẹ́ ni mo ṣe olúwa mi ni. kábíyèsí Ọlọ́run. lẹ́yìn Ọlọ́run tó ní mí olúwa mi ni mo gbà fún. àwa délùú yẹn mo rí pé olúwa mi nìkan ló wọ aṣọ funfun gbogbo aṣọ tí àwọn bàbá president Ọbásanjọ́ gbogbo wọn wọ̀ àtàwọn gómìnà tó wà ń bẹ gómìnà Ìlọlá gbogbo everybody àǹkó làwọn wọ̀. wọ́n á sọ fún olúwa mi pé ẹ̀dà mo sọ fún yín pé àwọn pípọ̀ yóò nífẹ̀ẹ́ wa o. kí ló dé tí wọ́n mú àǹkó tí wọ́n fẹ́ yẹn láǹkó tán wọ̀. bàbá mi sì ń fi ọkàn ẹ mọ̀ pé ọ̀gá máa ń bìí fún ẹ̀ pé nígbà tó o ti sọ o ti fi ẹ̀ hàn mí. Yorùbá ní firúwà ẹ̀ hàn mí kí mọ́rú yẹn tó jẹ́. Sunday dúró ná ẹnìkan wọ́n ń pè ní Kazeem Ayọ̀dèjì Agboola ó lóun fọlọ́run búra òun fẹ̀mí ìhun búra ó lóòótọ́ pọ́nbélé ni ọ̀rọ̀ tí Sunday Igboho ń sọ yìí ó sọ lórí Facebook ó nítorí òun wà ní government house níjọ́ náà lọ́hùn. èsòlẹ̀ èsòlẹ̀. mo wá sọ fọlọ́ àmì pé ìgbésẹ̀ táwọn kìíní ń gbé sẹ́wọ̀n pé ohun tí mo sọ fún yín ní ṣẹlẹ̀ yìí Excellency jókòó lẹ́gbẹ̀ẹ́ gọ́vnà Àgàgù wọ́n tún bá pé sọ́fà Àlàó Akálà jókòó sí kẹta bàbá wa Akíntọ́lá Tókè jókòó lẹ́gbẹ̀ẹ́
security yẹn ti pọ̀ jù IG wà ń bẹ̀ commissioner of police ò níye ń bẹ̀ sọ́jà pọ̀ rẹpẹtẹ wọ́n bá withdraw ọlọ́pàá kù lẹ́yìn olúwa mi. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀. wọ́n já ọlọ́pàá kù wọ́n já security lẹ́yìn bàbá. bẹ́ẹ̀ni ọlọ́lọ́mọ ìjọ bàbá yìí o. wọ́n ti ń fi àpẹẹrẹ hàn wáyé pé àwọn ò nífẹ̀ẹ́ wa. ọ̀rọ̀ tí mo ń sọ gbogbo ẹni tó wà lápúrẹ́ ń jẹ́ ọmọ jẹ́rìí pé bí ṣe ń sọ yẹn lórí. gbogbo àwọn tó bá wọṣọ gọ́ọ̀nà Ládọjà wọ́n bẹ̀rẹ̀ sí sá wọn ní àdá wọ́n ń yìnbọn sí wọn. lẹ́sẹ̀kẹsẹ̀. ìròyìn wa alábí wa bàbá mi dẹ̀ rèé bàbá tó ní mi tó tẹ̀lé mi ní gọ́ọ̀nà Ládọjà ó ní slang tí mo fún mi tí nǹkan bá fẹ́ dàrú. ó ní slang tó fún ọ. ó wá ń fi torí Jímọ̀ bàbá mi máa ń pè mí bàbá wa ń fi slang yìí bá mi sọ̀rọ̀ pé Jímọ̀ ojú ogun ti ń gbóná nulẹ̀. lórí fóònù. èmi wà nù mọ́tò níta. mo wá fẹ́ àti wọ́bẹ̀ yẹn sọmọ pé kò yí sí torí pé ibi president wà wọ́n tu gbogbo ara yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ kéèyàn tó wọlé. kábíyèsí Olódùmarè. so inú ọkọ̀ yìí ni mo wà ni mo rí àwọn tí wọ́n jẹ́ alátakò tiwa tí wọ́n ń ṣe àwọn yẹn bàbá mi léṣe tí wọ́n ń wọ́ bọ̀m̀bì ọkọ̀ tí mo wà láti wá ṣe jàǹbá fún mi. wá bọ́lẹ̀. ṣùgbọ́n bàbá ẹ̀yẹ fi gbéra mi gà Ọlọ́run ṣàforíjì o Ọlọ́run balọba tí dó tẹ̀dá yóò bá ní ẹmọ ẹ kì í ṣe pé bí ìtò rẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ kì mí mọ́lẹ̀ mi ní òsì bẹ́ẹ̀ ìpẹ́pẹ́ ara mi máa ti ta yóò sì pa ọ̀pọ̀lọpọ̀ yẹn kó tó pẹ́ kì mí mọ́lẹ̀. kábíyèsí Ọlọ́run. mo bẹ̀rẹ̀ sí ta ìpẹ́pẹ́ ara tèmi náà mo bẹ̀rẹ̀ sí ta mo wá rápálá mo wọ ibi tí bàbá mi wà. pé ń gbé bàbá yìí jáde. àwọn SSM pé security pọ̀ wọ́n chẹ́kì gbogbo ara mi kí n tó wọlé síbẹ̀. mo wá wọlé mo rí pé wọ́n lọ náwó kè láàrin èèyàn. mo wá rí pé bàbá wà yìí. wọ́n wá fọ́ ní wọ́n wá fi irinṣẹ́ rẹ lé ọ lọ. mo wá wọlé kalẹ̀. láàrin gbogbo èèyàn. mo wá bẹ lọ́hùn mo sọ fọlọ́n tó ní mi pé tó àgbẹ̀ ló ní mi. wọ́n ló sì dá mi wálé ayé wọ́n ló sì mi irú ọ̀kadà tó fi ní wálé ayé yìí. wọ́n jẹ́ kójú ti gómìnà Rasidi Adéwọ̀lú Ládọjà. níbi tá a wà yìí tí mo fẹ́ saláàbò fún bílẹ̀nì. kábíyèsí Olódùmarè. ojú ogun la wá wà yìí o wọ́n jogun gbé a lọ. gbogbo nǹkan tá a fi jagun Ọlọ́run yọ̀ǹdẹ̀ fún wa Ọlọ́run dẹ̀ yọ̀ǹdẹ̀ fún wa lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ àdọ́gbọ́n bí n bá sọ̀rọ̀ pa nínáwó lókè ọmọ àdọ́gbọ́n lè fẹ́ sọ̀rọ̀ lọ ọbẹ̀ mo ní tí mo fẹ́nu olóòfin mi mọ́tò mo ní ìfẹ́ olóòfin mi mọ́tò mo ní ìfẹ́ àní ọjọ́ mi náà máa náwó òkè kí n mọ̀ wọlé ìwọ́n tẹ̀lé ọlọ́ọ̀dọ́ Fúlàní tó o bá ti ró mi tí mo náwó òkè mo náwó òkè ní òkè mo náwó òkè jù òkè. ẹ̀wọ́n mi ẹ̀wọ́n jẹ́ sọ̀rọ̀ jù lórí ẹ̀ àṣà Ọlọ́run sá escape wa àti bàbá mi. ọ̀gá ọkọ̀ ní àwọn ọlọ́pàá pé bàbá wà wọn ò mọ bí bàbá gbà lọ wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí mọ́tò yẹn mọ́tò gọ́vnà wọ́n bẹ̀rẹ̀ sí sáládà wọ́n yìnbọn sí wọ́n ti gbogbo ẹ̀. èrò ọkàn tí wọ́n ní pé ẹtẹ́lẹ́sì ń bẹnu ọkọ̀ yẹn ṣùgbọ́n bàbá mi sí bẹ́ẹ̀. orí ààrẹ Ibrahim ó lóun wà ń bẹ̀ ń jọ yẹn ó lóun fọlọ́un búra àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ náà ń jẹ́rìí yìí ó ní bẹ́ẹ̀ ni. ẹni tó bá fẹ́ pàtàkì ara ẹ̀ yóò ní ọjọ́ yẹn òun dúró gbòǹgbò báyìí kankan ò ṣeun ẹlòmíì ti wọ tẹ́nàsì bíi mẹ́ta kọ̀ tí ó fi sáré. president ń béèrè security president Ọbásanjọ́ ń pe IG pé èyí dẹ̀rọ̀ ń sọ fún pé it's terrible where my security president ń pe IG pé bọ́ wá ṣe security fún un IG ń sọ fún security fún wa president pé òun gẹ́ ń wá security tí ó sì kí òun kó mi tó ń wá yìí. nígbà tó gun gbóná tán. nígbà tó dojú ètò tí gbogbo nǹkan ń lọ déédéé tí tẹrùkú ń sọ lálá Ọlọ́run dẹ̀ yọ wá ọdún bẹ́ẹ̀. ọ̀dà àsìn babadélé. ọ̀dà ọ̀rọ̀ nípa ogun Mọ̀dákẹ́lá sọ lápá kejì jẹ́ ńlọrọ̀ iṣẹ́ mi mu díẹ̀ náà ó ṣe ń ọmọ aládìkún àdúrà rẹ̀ ọgbà wọ́n bá ìpẹ́jà Yorùbá lọ ń gbé ò ní kú orí ogun o. àmì àṣẹ. tọ́ba ìpẹ́fẹ́ Yorùbá ní bẹ̀lẹ́ ẹ̀mí rẹ̀ torí pé ntọ́jẹ kọ́ lọ ń wá o ntọ́jẹ yókù èmi súnmọ́ mo sì mọ̀ ọ́ dáadáa bẹ́ẹ̀ yẹn bá wọnú ilé rẹ̀ tó bá ń sọ̀rọ̀ nípa pé Sunday ń gbowó àbá kan gbowó fún un àá pé eré onítọ̀hún ti dàrú ẹ̀yin ará òkè ògùn náà eré lẹ̀ máa porí àá pé eré onítọ̀hún ó ti dàrú torí pé Ọlọ́run kẹ́ ọ mọ́tò tuntun tọmọ ẹ̀ yóò tí ì fìdí kan ó tó mẹ́wàá tí wọ́n tò ó lẹ̀ àwọn mọ́tò tuntun tó pé ìkan ò lé mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún nígbà tó ọlọ́wọ́nú igbó tí Fúlàní wà olóòrò àwọn nǹkan kan tó bọ̀ lẹ́rù àwọn kí ló rí ń bẹ̀ náà. ìgbà tí mo wọnú ilé Sẹ́ríkì yẹn mo bá ọkọ̀ rẹ́ǹjì nínú ọgbà Sẹ́ríkì mo bá fẹ́ǹsà tuntun ń bẹ̀ mo bá Toyota Camry àwọn mọ́tò tuntun wọ́n á ń bí Sẹ́ríkì pé ṣé mọ̀ọ́lú ẹ̀yọ̀ kan 80,000 náà lẹ́ ń tà tẹ̀bí ọkọ̀ tẹ̀mí nínú àgbàlá tí mo mọ̀ ètò ń tà ọkọ̀ rẹ́ǹjì ẹ̀yọ̀ kan
kò less than 30 million. Pẹ́ńtà tó gbé sínú ilé yìí kò less than 30 million naira. Kámúrù rẹ̀ tuntun yìí kò less than 8 million. Ṣé màálù ẹyọ kan 80,000 naira náà lè wá ń tà lẹ́bí ń ra gbogbo ọkọ̀ wọ̀nyí. Ẹ ti ta gbogbo màálù wọ́n dẹ̀ ti ta gbogbo màálù gbogbo olú yìí tàn. Lẹ́yìn ìgbà àwọn aráàlú wa sọ fún mi pé sẹ́ríkì ní ọgbà ránṣàn lọ́wọ́ àwọn tí ọlọ́ba àwọn sẹ́tù àwọn tó bá jí àwọn Fúlàní tó bá gbé àwọn. Ṣùgbọ́n sì ti sẹ́ríkì ó fún mi ní pé gbogbo àwọn Fúlàní yìí òun mọ̀ wọ́n. Àwọn bàbá wa ni wọ́n fi wọ́n jẹ oyè ńbẹ̀. Òun dẹ̀ sọ fún wọn pé àwọn tẹ́lẹ̀ fi ń joyè yìí agbénipa ni wọ́n o. Kẹ̀ tó aláwọ̀ wọn ẹ mọ kó wọn léwọn lọ́wọ́. Wọ́n mọ tọ́ wọn bọ̀ wípé ẹ gbọ́dọ̀ ṣe jàmbá ń bí òtòrò mọ̀ wọn dáadáa. Ó ní sọ fún àwọn bàbá wo fún un chance. Ó ní ṣe ni wọ́n tulẹ̀ fún wọn ni wọ́n fi wọ́n joyè ni wọ́n ṣe gbogbo ẹ̀. Mo wá ní nǹkan tẹ́mi fẹ́ sọ fún ọ ní pé tí onílé bá ti fi àparísù hàn àlejò ilé tó lọ. Ẹ ti sú wa nílùú yìí pípa ti pọ̀ ju ohun tẹ̀ ń ṣe yá àlè ṣé ń lu yín Fúlàní ẹ̀ ti pọ̀ ju ẹ̀yin bòròró ẹ̀kọ́ rí ṣebí Haúsá ń bẹ ń sáńbó rẹpẹtẹ tajọ́ ń jẹ tajọ́ mu tá à ń sàlàáfíà láàrin ara wa. Bàbá ò ṣe wá ń jàǹbá. Ọ̀dà Sunday ká mọ̀. Gbẹ̀gbẹ̀ àlàáfíà ni gbogbo Haúsá sábò ọ̀rẹ́ mi gbogbo àjọ ń gbẹ̀gbẹ̀ àlàáfíà ni. Bẹ́ẹ̀ ni ká mọ̀ sọ̀rọ̀ jù apá kejì ń bọ̀.